kan sùn Kùránì wọ́n fẹ́ pa. Ẹni wá tógun ibẹ̀ kì í ní ká ṣe fún. Èèyàn kan sùn Kùránì wọ́n fẹ́ pa o. Ẹni wá tógun ibẹ̀ kì í ní ká ṣe fún. Ọ̀rọ̀ ilẹ̀ yìí especially ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá ń gbàdúrà ìjàmbá tẹ̀sí ti ṣe fọ́ọ̀dọ̀ làwa ẹ ò mọ̀. Bíbélì àti Kùránì ohun tí mo lè rà nílẹ̀ òní tó ṣù ní mo wù mí. Mo tán ní bookshop wọ́n ní padà wá lọ́la kó tó débẹ̀ lọ́la wá ti boríṣiríṣi. Ìlú kan náà ti ń kó Bíbélì wá o, ìlú kan náà ti ń kó Kùránì wá sílẹ̀ bàbá wa. Ìbéèrè mi kí ló ń tá a lè ṣe nílẹ̀ yẹn jẹ́ ń gbọ́. Kò sí kinní kan àfìjà ẹ̀sìn. Arẹ́lòmí tí ó parí ìwé mẹ́fà o, kò pàṣẹ kò ní gbòǹgbò kò ní kankan. Ẹ̀sìn ṣáà ló gbé kárí ẹ̀wọ̀ náà o. Ọlọ́run bá wá nílẹ̀ yóò gbogbo ẹ̀ ní mọ̀ ń pa wá lọ Ọlọ́run. Mo rẹ́ni tó dáná sun ẹ̀kú eégún bàbá ẹ̀ nítorí pé ó di mùsùlùmí tuntun. Ó dáná sun ẹ̀kú eégún mi ò mọ̀ gbọ́jà kankan o. Táyé ṣe ni mo bá túbọ̀ tẹnìkan. Ó dáná sun Kùránì olóhùn tẹ̀lé ẹ̀sìn àbáláyé. Lògùn bá dé Ọlọ́run. Wọ́n ṣe ń fún lépè lọ́tún náà ń fún lépè lọ́sì. Wọ́n tún di kí ẹ̀ wọ́n tẹ̀. Wọ́n wẹ́bi ẹ̀ yóò láti pa. Kò tí ì yé mi ṣé nítorí pé sùnwé tó òyìnbó ṣe. Àbí kíníkíní yẹn gangan. Bẹ́ẹ̀ wọ́n lẹ́sìn wọ̀nyí lẹ́sìn àlàáfíà. Àlàáfíà dà nínú ẹ̀sìn yóò ẹgbẹ́ rí. Bágùtàn kan sọnù, olùṣọ́ àgùntàn á wá. Olùṣọ́ àgùntàn onígbòkùn fún torí pé ń lọ. Ẹni sùn Kùránì tó fowó ẹ̀ rà. Báwo ló wá ṣe kàn ẹ́ o kò jẹ́ mọ́ o. Ṣé nínú yín dùn tá ń fò sókè? Lọ́jọ́ tẹ́nì kanjú ọpọ́n Ifá bàbá ẹ̀. Kò sóhun tó ní ṣẹ̀ṣẹ̀ ṣe fún torí tiwọn làlàáfíà. Àwọn bàbí káre ọmọ ẹni ò ní kúrú ká lè fẹ́kùn pàjẹ́ ọ̀rọ̀. Bọ́mọ ti ní yọ̀wọ́, ìdàlẹ̀ ń yọ. Aráyé wọ́n bá mi mẹ́sàn-án àlàáfíà jáde nínú wọn. Bí wọ́n bá hùwà ìlóye yóò lókè ọya. Ọmọ Yorùbá ẹ mẹ́jà wùwà òkòwò mú bẹ̀bẹ̀ o. Èèyàn kan sùn Kùránì wọ́n fẹ́ pa. Ẹni wá tó ogún ibẹ̀ kì í ní ká ṣe fún. Ẹni kan sùn Kùránì wọ́n fẹ́ pa. Ẹni wá tó ogún ibẹ̀ kì í ní ká ṣe fún. Àwọn tó tẹ̀kú eégún wọn fóyìnbó kí ni ká ṣe fún wọn. Ẹni wá tó ogún ibẹ̀ kì í ní ká ṣe fún. Àwọn tó tò ṣàlẹ̀ wọn tó tà fákátá. Ẹni wá tó ogún ibẹ̀ kì í ní ká ṣe fún. Ẹni wá tó ogún ibẹ̀ kì í ní ká ṣe fún. Ìbéèrè èèyàn tó tó ogún ibẹ̀ kì í ní ká ṣe fún. Ẹni kan sùn Kùránì wọ́n fẹ́ pa. Ẹni wá tó ogún ibẹ̀ kì í ní ká ṣe fún. Ẹnìkan sùn Kùránì wọ́n fẹ́ pa. Èèyàn tó tógun ìbí ẹ̀ kì í ní ká ṣe fún. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri orílẹ̀-èdè Yorùbá pátápátá àti káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé. A kí gbogbo wa. A kú gbìyànjú, a kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ wa. Ìfẹ́ bàbá rẹ̀ ń bàjẹ́ bọ̀ wá. Wọ́n ní ó wá lọ rèé tún ṣe. Òní ẹnìkan ṣoṣo kì í ṣèlú. Ó ní kí wọ́n rán ni sọ́ṣẹ́ tùrá. Wọ́n rán ni sọ́ṣẹ́ tùrá ó dé. Òní ẹni méjì kì í ṣèlú. Òní kí wọ́n rán ni sọ́ṣẹ́ bí ilẹ̀. Wọ́n rán ni sọ́ṣẹ́ bí ilẹ̀ ó dé. Òní ẹ ti wá di àrò mẹ́ta tí ò gbọ́dọ̀ dọ́bẹ̀ nù lórí iná. A kí gbogbo wa nílẹ̀ Yorùbá. Ká gbó lọ́wọ́ Ifá. Ẹ̀fún ló pé kí wọ́n máa fún wa nírètí wa. Àpèjì àpègbà ń là ń pe ọ̀ṣẹ́ ìtura. Gbogbo ibikíbi tí a bá ń lọ lónìí
àpèfúnníre ní tiwa o. àṣẹ. Ibi tí wọ́n ti máa pè wá pa a ò ní bá wọn fẹsẹ̀ rìn débẹ̀. àṣẹ. A ò ní fẹsẹ̀ kọ́pọ̀ ọmọ aráyé. àṣẹ. Ire ní tiwa lónìí o. àṣẹ. Ire ní tiwa lọ́jọ́ gbogbo. àṣẹ. àṣẹ. àṣẹ́gun. A kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé. Ifásànyà Adélékè Ọlọ́run ló ń tò ó, mo kí gbogbo wa. A kú kó lè dá kú gbìyànjú. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi ní orí ètò lẹ́nìí, ẹ̀yin ọmọ ọkọ Yorùbá. Ẹ̀yin ọmọ ọkọ odù tó bí ìwà. Ẹ̀yin ọmọ ọkọ tẹ́ ẹ gbé ẹ̀sìn àlàáfíà dání, mo kí yín. Tẹ́ ẹ fi wà kú ẹ̀sìn, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Àkọ́kọ́ náà public announcement kan fẹ́ wáyé nsìn. Péèjì mi kò sí fún pé kẹ́nìkan kan já wá bí òkú rọ́bà kó máa kọ́mẹ̀ntì burúkú. Gbogbo ẹ̀yin oní kọ́mẹ̀ntì aburú ẹ ṣọṣe. Ṣé àmọ̀ pé mò ń wọ̀nù yín? Ẹni tí ò mọ ni ló ń fi ní ṣeré o. Nítorí pé abiyamọ làwa àwo kì í ṣabiagbá. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀sọ́kúsọ tẹ́ ń kọ́mẹ̀ntì burúkú. Ẹ dúró náà. Kazeem, mi understand nǹkan tó kọ o. Mi ti understand ọ̀rọ̀ yín yẹn dáadáa, ẹ jọ̀ọ́. Gbogbo èyí tẹ́ máa ń já wá from nowhere, tẹ́ máa ń kọ́mẹ̀ntì burúkú sí abẹ́ program mi. Àkọ́kọ́ náà mi ní fẹ́ kẹ́ máa fi mí wé àwọn ìyá yín. Nítorí pé bí wọ́n ṣe bà ayé àwọn ìyá yín jẹ́, ẹ lè sọ pé kán bà ayé tèmi jẹ́ bẹ́ẹ̀. Àánú lé mi bá. Tẹ́ ẹ bá sọ pé ayé àwọn ìyá yín bí ayé àwọn ìyá yín, ṣé ẹ mọ̀ pé àwọn ìyá yín ayé wọn ti ṣá málámálá sílé. Wọn ọ̀rọ̀ náà bá yọ sọ̀rọ̀ ayé wọn. Tó bá ṣe pé ayé 5G báyìí làwọn ìyá yín ti lò sẹ̀mí ni, bóyá àwọn ìyá yín náà máa rọ́nà àbáyọ. Ìyí tó ń fi ba ayé wọn jẹ́ tó ń gba sátidé lọ́wọ́ wọn, tó ń gbé Sunday lé wọn lọ́wọ́. Tó ṣe yí pé gbogbo òpin tí ọba adániwáyé pín máwọn ìyá yín nílé, tí wọ́n pín wọn pé kán lò láyé, wọ́n bọ́ sọ́wọ́ àwọn bàbá yín mú páàsì ìyá yín kalẹ̀ o last. Wọn ò jẹ́ káwọn ìyá yín rí ògo wọn lò. Nítorí pé ìwọ tó bá lórí lẹ́yà tó wá ń kọ́mẹ̀ntì burúkú tó ń bú mi. Àkọ́kọ́ náà ò kí ń ṣọmọ Yorùbá. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ti mú páàsì yẹ́ ẹ̀ sílẹ̀, wọ́n dẹ̀ ti mú yẹ́ ẹ̀ sọ́wọ́. Nítorí pé ayé tí àwọn ìyá yín lò tó bá jẹ́ tálẹ́ǹtì tí ọba adániwáyé tó fún wọn náà bá rí lò, ayé ẹ̀yin ọmọ náà ò ní ṣámálámálá bó ṣe ṣámálámálá yìí. Èmi ò ní fẹ́ kẹ́ máa fi èmi wé ìyá titi yín torí ọmọ ọkọ Yorùbá lèmi. Àwọn ìyá titi yín wọn ò dìde fún ìran Yorùbá, wọn ò dìde fúnran wọn. Ìran oníran làwọn dìde fún. Àṣà aláṣà náà gbé lárugẹ. Wọ́n ti gba sátidé lọ́wọ́ àwọn ìyá yín, wọ́n ti mú páàsì Sunday lé wọn lọ́wọ́. Ìṣẹ̀mí táwọn ìyá yín lò nínú ayé, slow kí nìyẹn fún mi pátápátá. Ìṣẹ̀mí táwọn ìyá yín lò nínú ayé àwọn ìyá yín gan, ìṣẹ̀mí tó ń lò kò yé wọn. Wọ́n kàn wáyé bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ti lọ́nu, ọ̀pọ̀lọpọ̀ òde lọ nínú wọn, wọ́n wà bí aláìsí ni. Aṣùsọ́nà ní gbogbo èyí tẹ́ ẹ bá ń kọ́mẹ̀ntì burúkú lábẹ́ program mi, ẹ fẹ́ máa fi orí ìyáláyà yín gbọ́pọ̀ ni. Program mi tí mo ṣe lọ ní ìjẹta, tí mo fi àlàáfíà mi tí mo fi jó, tí bàbá oko bá mi dá sí. Àwọn ọmọ àlè, àwọn ọmọ ẹrú, àwọn ọmọ àtọ̀húnrìnwá, àwọn ọmọ bush to bush, àwọn ọmọ kànáà, àwọn ọmọ abìyá má ṣe rí, abi bàbá má ṣe wò, àwọn ọmọ ẹni ẹ̀yìn jírí, ẹni ẹ̀yìn jíkọ̀, àwọn ọmọ àìjírí padà lọ́sùn, àwọn ọmọ ṣìbálá ṣìbolo, àwọn ọmọ àlè, àwọn ọmọ fáráò,
ẹ wá ń kọ́mẹ̀ntì burúkú kò sórúkọ tẹ́ ẹ pè mí ìyá yín ló ń jẹ́ bẹ́ẹ̀ o orúkọ táwọn ìyá yín ń jẹ́ ń lé tẹ́ ẹ̀ rántí pé wọ́n lẹ wá ń kọ́mẹ̀ntì ń bí èmi ò ń ṣẹgbẹ́ àwọn ìyá yín sẹ́ àti bàbá yín gbogbo ẹ̀yin ọmọ àlè yẹn èmi ò ń ṣẹgbẹ́ àwọn ìyá yín àti bàbá yín o yá mọ̀ pé mo ti ń sọ tipẹ́ mi ń ṣẹgbẹ́ wọn nítorí tó bá ṣe pé ìṣẹ̀mí tẹ́yìn ń lò ṣerú ìgbé ayé yẹn ló yẹ kí àrọ́mọdọ́mọ tí yín náà lò kò dẹ̀ lè dùn mí fún yín àná ti mú páàsì yín sílẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ náà ayé gan ayé yín ò kò yẹ tó ẹ̀yin tẹ́ ẹ̀ náà ayé gan ráyé yẹn lò ìṣẹ̀mí tó ẹ̀ ń lò gan ìṣẹ̀mí ayé aláyé ni ìṣẹ̀mí tó ń sọ pé kẹ́ ẹ lò àwọn kan náà máa sọ fún yín pé ẹ lo ayé kì í ṣẹ̀yin lẹ rẹ́dì láti lo ayé yín àwọn kan bá yín lo ayé yín ni kò dẹ̀ lè dùn èmi so kò ní jù bẹ́ẹ̀ lọ a kí ọlọ́run ọba olódùmarè ọba àrírú àlá ọba àánú ọba àkẹ́ ọba ṣe bó ṣe fẹ́ ọba tó fi ayé mi fápín sọ́lọ̀sún ní kẹ́dáàrà tó dáa ṣàbí àdè mo dúpẹ́ lọ́wọ́ olódùmarè ọba àánú ọba tó jẹ́ kí n mojú kí n mọ́ra kí n máa tètè kú òkú lóúnjẹ ọjọ́ ọba tí ò ṣe mí lólè ọba tí ò ṣe mí ní ta ń wọlé ọba tí ò ṣe mí ní 419 gẹ́gẹ́ báwọn bàbá yín àfáà ṣe ń ṣe nítorí pé tí àwọn bàbá yín bá ṣe dáadáa nínú ayé ni ẹni tí bàbá yìí ṣe dáadáa àní sọ̀rọ̀ kó máa dùn definitely àwọn orí burúkú táwọn bàbá yín ṣe òun là ń sọ jáde ló ṣe ń dùn yín mo dúpẹ́ fọlọ́run tó jẹ́ kí kémi níṣẹ́ mi lọ́wọ́ àánú ló lé mi bá èmi ò ṣe lé ability mi ìṣọ̀lẹ̀ ó ti yé mo dúpẹ́ pé ọlọ́run ò ṣe mí ní pé bọ́kọ òde àjẹ́ èmi ò ń ṣẹgbẹ́ àwọn ọ̀yá yín sẹ́ àwa jẹ́lẹ́ àlóòótọ́ bọ̀ àfòṣìlò ọba dániwáyé nù pé tọ́ba dániwáyé dá má wà nìyẹn nítorí pé ìṣẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ yín ìgbé ayé ọ̀pọ̀lọpọ̀ yín òun ni pẹ́tẹ́ ẹ bá ti rí obìnrin ní Áfíríkà lápapọ̀ kì í fẹ́ obìnrin tó ọba adániwáyé bá ti ń fi àánú dá sọ̀rọ̀ ẹ̀ àgàgà kó wà nínú ẹ̀sìn Islam ìgbà yẹn lẹ́ máa sàwọn sítórì kan ànábì òpó obìnrin dá sọ̀rọ̀ kíní kan òpó obìnrin dá sọ̀rọ̀ àní ẹ kàn ti tèmi out Yorùbá ni mí Yorùbá nìran mi bí Kùránì ò bá pé obìnrin dá sọ̀rọ̀ o Yorùbá pé obìnrin dá sọ̀rọ̀ ìran Yorùbá pé obìnrin dá sọ̀rọ̀ o mò ń dúpẹ́ lọ́wọ́ ọba adániwáyé ni ọba àrírú àlà ọba àmọ̀ṣeun ọba alábẹ́nú àǹsáàsì ọba tó tẹ́sánmọ̀ tí ònàpò tó gbé dúró ó tẹ́lẹ̀ kò ní pílà kábíyèsí elédùmarè ẹ̀yin lọ́ba tẹ́ ẹ lè ṣe o oṣó ò lè ṣe àjẹ́ ò lè ṣe alágbára kan ò lè ṣe pásítọ̀ ò lè ṣe àfó ò lè ṣe ẹ̀yin náà lọ́ba tí ń pa ni ẹ̀yin lọ́ba tí ń jí ni ẹ má kánjú pa wá o ẹ má kánjú pa wá àwọn òrò ń fáyọ̀ àfi ká máa dúpẹ́ olódùmarè ẹ gba ọpẹ́ wa ẹ gba iyì wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ àṣẹ ti gùn a fi àsìkò yìí kí àwọn ẹbí Mohbad àbí Mohbad kọ́ ní jẹ́ torí àwọn òmùrúkọ yẹn dáadáa olódùmarè á bá wa fi oríjì àtẹ̀sáfẹ́fẹ́ rí á dá ọmọ ẹ̀ sí ilé àti ọ̀nà ẹ̀ olódùmarè á bá wa dáàbò bò ojú iwájú tó dojú kò ní bàjẹ́ ẹ̀yìn tó fi sílẹ̀ ò ní bàjẹ́ ọmọdé ni a ní rí kú ọmọdé mọ́ àgbà tó máa kú á dàgbà á fọwọ́ páwú wọ́n á fèrègì jòbì ikú ọmọdé ò dáa mi ì mọ ọmọ yẹn o torí èmi ò tiẹ̀ gbórin ẹ̀yìn mọ́ mi ì mọ́ ọlọ́run mi ì mọ́ rárá mi ì mọ́ àmọ́ ṣá bí mo ṣe wá ń rí táwọn èèyàn ń post ẹ̀ lóríṣiríṣi ó dùn mí nítorí pé abiyamọ lèmi gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń kọ́mẹ̀ntì aburú ní sọ pé kẹ́ ẹ kú àmọ́ ṣádèdè ohun tẹ́ ẹ bá kọ́ ló máa tọ́ sára ọmọdọ́mọ yín àṣẹ ti gùn yẹn
ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ kọ́lọ́n bá wa foríjì kó pa àṣìṣe rẹ̀ kọ́lọ́n bá wa rọ́ àwọn òbí ẹ̀ lójú kó wọlá pé òun lọ́ba tí ń pa ni òun lọ́ba tó lè jí ni tí wọ́n bá sọ pé nìkan ló pa á Olódùmarè lọ́ba tó ń pa ni ṣí o ẹni tó ṣe sábàbí aburú tó pààyàn tí ò lè jí ṣí ọwọ́ tó sọ pé o nágbára ìwọ ló ní gbogbo agbára ayé ṣí o ẹ tó ṣe pé òjijì ló wáyé òjijì ló máa lọ ṣí o ẹ̀yin alágbára ayé tẹ́ sọ pé ẹ̀yin nìkan lẹni gbogbo ayé kò sẹ́ni nǹkan tó tún ayé mọ́ ṣí o ẹ̀yin tẹ́ sọ pé ẹ nágbára ẹ̀yin lálágbára ayé ṣí o yín ọmọdékùnrin yìí Mohbad ó ti kú kọ́lọ́mbà àforíjì ó tẹ̀sáfẹ́fẹ́ rẹ̀ kó wọlá pé Olódùmarè lọ́ba tó ń pani kò sẹ́dá kan tó lè pani kọ́lọ́mbà àforíjì ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀. A kí gbogbo ọmọ Yorùbá o níbikíbi tí ọwọ́jà ètò yìí bá dé a kí gbogbo wa ojú òní tiwa mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ mi ẹ̀yin tẹ́ love tẹ́ share ẹ ṣé adúpẹ́ God bless you. Ẹ má gbàgbé ẹ bá mi subscribe sí YouTube mi Ẹlẹ́yà Yorùbá TV ẹ bá mi subscribe sí ẹ jọ̀ọ́ ojú òní tì yín nítorí pé mi ìfẹ́ máa ṣe program lórí page mọ́ YouTube yẹn gangan lóhùn mi kí n ti máa ṣe program ṣe mọ̀ pé àwọn ọmọ àlè kan wà tó ṣe pé àwọn oníṣẹ́ alẹ́ wọn ò ní tààrọ̀ ta lélẹ́yìn náà mo máa wà lórí ètò màá ní. Orúkọ ẹkú ètò ẹkú wájú. Mo fẹ́ dá sọ̀rọ̀ náà ni. A máa ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò màá ní ẹnì ṣọlẹ̀. Ẹ rí àwọn tí wọ́n ń kọ́mẹ̀ntì aburú yìí tó ń sọ pé obìnrin ò ní ẹ̀tọ́ láti lè jáde síta sọ̀rọ̀. Àìmọ̀kànmọ̀kàn òun ló ń pa wọ́n kú. Òun ni o. Irọ́ òfegè tí wọ́n ń pa fún wọn ipò obìnrin ò ní ẹ̀tọ́. Dárí gbogbo lárúbọ́rọ́ pátá ìyàwó wọn ló ń darí wọn. Ọmọ dìdìrín aláìnípa máa ṣiṣẹ́ tí wọ́n wà nílùú Nàìjíríà yìí tí wọ́n ń tàn yín wọ́n fi búrẹ́dì wọ́n fi ń kó wọn lómi ọbẹ̀ ilẹ̀ lárúbọ́rọ́ làwa wà o. Tí ìyàwó wọn ò dẹ̀ ń ṣiṣẹ́ ohun tí ìyàwó bá sọ wọn pé wọ́n fẹ́ ni wọ́n dẹ̀ ń lo ohun tó ń jẹ́ wọn àsìkò ojúmọ́ kò mọ́ láàrin ẹ̀sẹ̀ pé wọ́n máa ra góòdì wọ́n máa ra aṣọ sọ́rùn kọ́ mélòó ni àwọn àáfàá olórí burúkú yìí ṣe káàkiri mélòó ni wọ́n ṣe fún àwọn obìnrin wọn ẹ wá ní àwọn obìnrin wọn ń bọ́ sẹ́lẹ̀ hà wọ́n ń tú aṣọ kò lórí wọ́n ń tú aṣọ kò lórí solution tó yẹ kó wá ní ayé wọn wọ̀ wá ó pé kọ́kọ́ wọn máa gbé mọ́tò síyàwó wọn di kọ́ wọn máa fẹsẹ̀ rìn kọ́ wọn máa wọ mọ́tò tẹ́gì kiri kọ́ máa sùn sílé kọ́ máa lọ mú gáàwá kiri kọ́ máa fa sìgá wọn. Ẹ lọ wo gbogbo ìlú Arab tó bá ti jẹ́ pé obìnrin wọn ò lẹ́nu ọ̀rọ̀ ẹ̀rọ àwọn ló máa ń padà gbébọn tẹ̀lé tó máa ń ṣò yẹn àwọn ló máa ń padà gbébọn. Wọ́n fẹ́ sọ ilẹ̀ Yorùbá ẹ̀ di ilẹ̀ aburú ni ilé ìgbìmọ̀ àròjẹ̀ ní gbà fún wọn ọdún nílẹ̀ tó ní gbà fún wọn wọn ò ní fún wọn ṣe. Mo kí ẹ kú wájú mo ṣe làbọ̀ mo ṣe làbọ̀ mo ṣe làbọ̀ ṣiṣẹ́. Mo ṣògbó àtọyín asúre wòlúwò fún ojú òní tì yín ṣé ẹ ti ẹ rí ẹni tí ò nírú ẹni ni ẹ mọ̀ pé mo ti wo sàkún àwọn kan tí wọ́n sọ pé ṣé ẹ rí Islam nílẹ̀ Yorùbá grade by grade ni grade by grade gẹ́gẹ́ bí aṣọ àkúbè tẹ́ bá já bẹ́ẹ̀lì báyìí grade by grade lẹ́ máa bá tá a bá rí ẹni tó jẹ́ ìrántí tèmi ó máa nífẹ̀ẹ́ ohun tá à ń sọ yìí nítorí òótọ́ ọ̀rọ̀ la gbé dání àwa ti kú òní pé kí ló fẹ́ jẹ ẹbí ló pa ló ṣe wá sórí social media ìwọ tó bá ń sọ bẹ́ẹ̀ you are wasting your time you are deceiving yourself nítorí pé ìgbésí ayé yín báyé tí ń ṣe dàrú tẹ́ẹ̀jọyè ẹrú tẹ́ẹ̀jọyè pé kẹ́ ẹ máa tẹ̀lé wọn sọ̀gúsọ̀gú tó ṣe pé àwọn náà gbọ́dọ̀ sọ fún yín pé báyé yín ṣe rí lélẹ́ ìṣẹ̀mí báyìí lẹ gbọ́dọ̀ lónú ayé ẹ ti rò pé irú ẹ̀ náà nírú èmi Fákànyìnsọ́lá yìí máa lò irọ́ o ọmọ ọkọ lèmi èmi ò sí lọ́ndà àfáà kankan nítorí yín bá ti gbálẹ̀ tọpọlọ yín bá ti tó ti mú mẹ́kọ tó ti mú mẹ́sẹ̀ tí làákàyè yín ò ṣiṣẹ́ mọ́ tó ṣe pé tẹ́ ẹ bá ti lè rí prógámù báyìí àfi kẹ́ ẹ kọ́mẹ́ǹtì dájúdájú ọ̀rọ̀ tá à ń sọ yẹn ń dùn yín ni
ẹ dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó máa dùn yín pa ni nítorí pé iṣẹ́ tí Olódùmarè gbé fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Iṣẹ́ tó bá dáni wáyé tó gbé fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe kẹ́ ẹ sọ pé ẹ dàbí láàmú ẹ ṣe frustration ẹ frustrate ẹ ń ṣe gbá ẹ ń ṣàwo ẹ ń ṣe kókó. Wàláì kò lè mì mí nítorí pé mo dúró fún ìran mi. Yorùbá ni mí, Yorùbá nìran mi. Àwọn tó máa ń kọ́mẹ̀ntì aburú yẹn ọmọ àlè ni wọ́n ọ̀hún ṣèràn Yorùbá ọmọ àlè ni wọ́n. Ìjàmbá tẹ̀sí ti ṣe fọ́ọ̀dọ̀ làwà ẹ̀ mọ́. Bíbélì àti Kùránì. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti pè mí. Ẹni kí ló dé tí mi lè máa dìvẹ́ẹ̀dì Islam mo dẹ̀ sọ fún yín pé mi ìmọ̀ mọ́ọ̀jì nípa àrùn Lárúbáwá. Mi ìkéwú. Mi ìmọ̀ nǹkan kan ń pa ẹ̀ nítorí tó bá ṣe pé tẹ̀sí la gbé dání. Ó pọ́sibù kẹ́ ti róòpù mi. Ṣé mi tí mi ìmọ̀ history? Mi ìmọ̀kẹ́ jàrúbáàbù mi ìmọ̀kẹ́ nǹkankan àní mo dúró fúnra mi kí wá tún ní pírọ́blẹ̀mù yín kí ni ìṣòro yín ṣé nítorí ohun tá a gbé sára yìí ẹ má ì tí ì kú lẹ̀dẹ̀kù ẹ má ì tí ì kú dàsìkò yẹn ẹ má ì tí ì jẹ́ káyé yín bàjẹ́ dìgbà náà ẹ má ì tí ì jẹ́ kí ọba adániwáyé fọ́ yín ní gbogbo ojú méjèèjì kó tó dìgbà yẹn èmi kọ́ lẹ̀ ní lára o ẹ̀ ní ayé yín lára àtàrà ọmọdọ́mọ yín tó ń bọ̀ lọ́la. Kí láǹfààní yín gan? Kí láǹfààní yín? Kí láǹfààní yín? Ẹ̀sìn wa ló ń ṣe ẹyẹ ẹ̀sìn wo ni bàbá ńlá kù yín dà kalẹ̀ gan? Ṣé tí wọ́n bá ń pín ogún ẹ̀sìn nílẹ̀ Lárúbáwá ṣó máa dọ̀dọ̀ ti yín ni? Òun náà ló ṣe apá àtijọ́ tẹ̀ tí ń ṣẹ̀sìn òbírùn gbọ́n yín ṣe ń wọlé bẹ́ẹ̀ ń ṣe rádaràda kiri. Ṣé Lárúbáwá fún yín lọ́mọbìnrin rí? Wọn ò lè fún yín. Nítorí wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yìí ń tẹ́ ẹ bá ń jẹ lẹ́nu lẹ́mọ̀. Gbogbo ẹ̀yin tó ṣe yí pé wọ́n ń fún yín lówó láti ilẹ̀ Lárúbáwá pé kẹ́ ẹ lè ta méjì ìran Yorùbá Olódùmarè ò ní gbà fún yín o. Mo kí Pọ́tébù ọmọ Ọlálọ́mí ó ní ẹ sẹlibrétì ń kò dìgbà tó ń bá kú tán ikú òjijì ò ní pẹ́ o. ò ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Àná tí ọmọ Ọlálọ́mí jáde oríṣiríṣi ọ̀rọ̀ là ń gbọ́ ó ṣẹ́ṣọ́ ni ó ṣoògùn owó ni ó ṣe gbá kan ni ó ṣoògùn òkìkí ni ó máa tó wálé ó máa tó làákàyè ọmọ tá à ń sọ yìí ṣiṣẹ́. Ó lè máa ṣe wérewère bọ̀ ọ̀rọ̀ tó sọ tó fi sórí nẹ́ẹ̀tì nìkan bí ìjẹta ẹni tó bá ná pọlọ tí làákàyè ẹ̀ ṣiṣẹ́ tí wọ́n ì tí ì kó lẹ́rú á mọ̀ pọ̀rọ̀ ni. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ celebrate èmi náà ẹ appreciate mi mo mọ̀ pé ẹ appreciate mi ẹ túbọ̀ tún celebrate mi. Èmi ò ní kú ikú kan gbogbo ẹni tó bá ro kúrò mi kan máa nìṣó ìgbérara làrá ń ké wọlé tí yín ló máa jẹ́ básìkò ẹ̀dá ọ̀bá tó ẹ̀dá kan ò lè pa ni. Èmi ò ní kú ní kékeré mi ní kúkú ọ̀wọ́wọ́ mi ìdẹ̀ ní fojú sunkún ọmọ gbogbo owó tó bá rorú nǹkan bẹ́ẹ̀ yẹn sí mi ó máa jẹ́ tiẹ̀ àrọ́ ọmọdọ́mọ àṣẹ ti gùn. Bí ti Pọ́tébù ṣe jẹ́ nìyẹn òkè lówó ò ní jábọ́ o kọ́lọ́hún wọlá mọ ẹ ṣàdúrà fún ẹ kó rí bẹ́ẹ̀ fọ́rọ̀ ọmọdọ́mọ tèmi náà ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀. Ẹnìkan sọ̀kò lámì wọ́n fẹ́ pa ẹni wọ́n tó kú ìgbẹ́ kì í ní ká ṣe fún. Kí la ní kó ṣe ni tí ò ṣe ni ọmọ Yorùbá níbo là ń lọ ta lọ lọ́hùn kí làbá bọ̀ ń sí o wọn ì tí ì fi ta lọ lọ́hùn sílẹ̀ o. A mọ̀ pé ọ̀sẹ̀ tá a máa mú ọ̀sẹ̀ rẹ ló máa jẹ́ wọn bá wa fi sílẹ̀ nítorí àti ṣàlọ̀ ṣáájú ìjà kò sí tó túkù tá a tún fẹ́ ṣe so Olódùmarè á fún wa ṣe. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá akíyín o kábíyèsí o kádé ó pẹ́ lórí kíbà tó pẹ́ lẹ́sẹ̀ o kẹ́sì ọba jókòó pẹ́ o kí ìrù
jùrùkẹ̀rẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ kó dókíní ìjọ ònìyàn jẹ́ tó dókíní rí àdúrà náà fi ń ṣe fún wọn ìyí tá a tún rí lọ́nà yìí ó tún gbẹnu tán o stand up sit down stand up sit down stand up sit down stand up ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ọmọ Adéyẹmọ kékékékékéké ó lóun fẹ́ kí àṣẹ kó padà sẹ́nu ọba kí àwọn bàbá wa gba agbára wọn padà ṣé ti wá rójú ayé báyìí ṣé àṣẹ wà lẹ́nu àwọn ọba àbí ò sáṣẹ mọ́ ṣé lóòótọ́ ni àbí irọ́ ni àbójú mi ló ń tàn mí jẹ ẹ̀yin ọba wa ṣé ti ráyé owó ń tó máa tán ni wọ́n mọ̀ọ́mọ̀ máa fi sálárì tó ń san fún yín owó ńláńlá tó ń fún yín wọ́n mọ̀ọ́mọ̀ máa san ni kán ba lè gbàgbára lọ́wọ́ yín ní àná kan ṣé ọba ò ju president lọ kò ju gómìnà lọ kò ju chairman local government lọ kò ju councillor lọ kò ju kiri kan lọ àmọ́ ṣáníìsì gbogbo àwọn tá à ń sọ ìwọ́n ti jọba lọ ní àná kan tí ọba bá ń bọ̀ ọba mélòó ló ń káàkiri ní environment ẹ mọ̀ ọba mélòó ló ń rìn káàkiri mọ́ lẹ́ environment ẹ ní àná kan tọ́ba kan bá kọjá àṣẹ kábíyèsí wọn máa jùrù kẹrẹ báyìí kábíyèsí á tún sọ̀kalẹ̀ á kí wa bíbélì ní tí wọ́n bá ṣe rere ara kì yóò wá yá ọ bí ẹ wá wo bí wọ́n ṣe ń ṣe ọba aládé ẹ wo bí wọ́n ṣe ń fi ojú ọba aládé gbolẹ̀ ẹ wo bí wọ́n ṣe ń bojú ọba aládé jẹ́ ìyí tí mo rí ìmọ̀ ká mama bàbá wa Ọbásanjọ́ ó rẹ̀ ń pé photoshop ni kò rí ni tẹ́ ẹ sọ wípé kí àwọn kábíyèsí dìde ẹni tí gómìnà bá ń bọ̀ ọba gbọ́dọ̀ dìde tí president bá ń bọ̀ ọba gbọ́dọ̀ dìde níbo la já sí ọmọ aládé ṣe ti rí pé níbi tí agbára wà sí ọwọ́ àwọn ìjọba ni o ìjọba ló lágbára báyìí ìjọba ní agbára gbogbo èèyàn ìjọba tún ní agbára àwọn ọba ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo rí nǹkan yẹn ojú dẹ̀ gbà mí tì ojú gbà mí tì tí ò ṣe kékeré rárá pé ọmọ Yorùbá tá a bá wá ń sọ àmọ́ sọ pé yín bàbá wa ṣé pé nǹkan tiẹ̀ ti ṣe wá báyìí kékeré la ro kékeré la pé kíní yìí ọbọ̀ ó ti dín ńlá báyìí níta gbangba ẹ̀yin ọba ó yẹ ẹ dìde ó yẹ ẹ jókòó ọba aládé kò lè dùn mí ṣé ẹ mọ̀ pé àwọn ọba kan wà tó ṣe pé wọn kì í ṣe pé ifá ló yàn wọ́n sípò àwọn ọba politician lè rí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn fún nítorí pé ọba tó bá ṣe pé àwọn alálẹ̀ ló mú ó máa dúró lórí ilé ní ẹni ẹ wá wo bí tá a ti bára wa ọmọ odù tó bí ìwà òun náà ló fi ṣe pé tá a bá ti ń sọ̀rọ̀ irú àwa bọ́ ṣe rí wa yìí wọ́n ti rò pé ká gbéwèé kùránì ká gbádìí tì ká gbé tírà ká gbé gbogbo ẹ̀ síwájú ni ká máa promote nǹkan táwọn ò mọ̀ ń pa ẹ̀ kò jọ o àsìkò yìí la máa mọ́mọ́ kọ́ la máa mọ́ ọmọ àlè èmi ń sọ fún yín wípé àní èmi Fákànyìn sọ́lọ́ ọ̀ṣun nìkẹ́ àṣàbí àdè ọmọ ọkọ ni mímì kì í ṣọmọ àlè ọmọ àlè ló máa fi ọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀ nítorí pé tá a bá wí a máa kú tá a bá wí ọ̀run là ń lọ ẹ wò sẹ̀mí tá à ń lò lórílẹ̀‐èdè yìí sì ṣé ẹ ti rí pé a ti mọ ọmọ ọkọ àti mọ ọmọ àlè báyìí ọmọ ọkọ máa dúró re ọmọ àlè máa ṣàbòsí ni alábòsí lọ́mọ àlè kíni ìran mi ò bá ṣe tí mi ní lè defend ìran mi kíni báwo ni ìran mi ò bá ṣe rí tí mi ní pọ́n ìran mi lé báwo ni ìran mi ò bá ṣe rí
tí ma sọ pé o ìran oníran lókùn tí màmá la promote láíláí kò jọ. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àtọ́là kó máa bá. Ọ̀rúnmìlà tiwa náà ìkẹ́ àtọ́là kó máa bá. Gbogbo bí ànábì bó ṣe tó, bí àwọn ọ̀ràn ẹ̀ tí wọ́n jẹ́ ẹlẹ́bọ, bí wọ́n ṣe gbógun tì í tó, bí wọ́n ṣe ní lára tó, bí wọ́n ṣe dà á láàmú tó, ànábì ò torí ẹ̀ kórìíra àrán ẹ̀ o. Kò sọ pé ẹ̀ǹgbà tóun ti gbà síláàmù o, àwọn ọ̀ràn òun yìí o, wọn ò ṣèràn mọ́ o. Wọ́n lé ànábì títí wọ́n lọ sílùú Mẹ̀dínà. Òun la fi sọ pé òjíṣẹ́ tó ẹni bá fẹ́ jíṣẹ́ lájẹyè kò lè jíṣẹ́ yẹn láàrin ìlú yẹn kó jẹ pé bó ṣe yẹ kó jẹ pé. Ẹ wọ ọmọ Adéyẹmọ ṣe àríbi tán lé ẹni ẹlẹ́ni dé nítorí àwọn ọba yìí náà, àwọn ọba yìí pẹ̀lú ẹni tí tọmọ Adéyẹmọ dìde fún, nítorí pé tí ò bá yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Adéyẹmọ tó dìde lánàá ó pẹ̀lú àwọn ọba àrífín tó ń rí àwọn ọba fín, òun ló ṣe dìde. Kí lẹ fi san lẹ́san? Ẹ̀san wo lẹ́san? Tọmọ Yorùbá bá ti ẹ̀rọ orí tó bá ṣe pé làákàyè wá ṣiṣẹ́, ìhun táwa ń rí tẹ́ ẹ bá rí tọpọlọ yín pé tẹ́ ẹ̀ mú kún mẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú yín tọpọlọ yín ò tí ì jọba, tẹ́ ẹ̀ tí ì fi ìran kan ṣe ìran yín. Kí lọmọ Yorùbá gbé dání tó ṣe àṣeyọrí ẹ̀ rí? Pé nǹkan tọmọ Yorùbá ṣe leléyìí o. Látòrí bàbá wa Awólọ́wọ̀ àti bàbá wa Akíntọ́lá, àwọn yẹn dojú ìjà kọra wọn ò rí pò jẹ. Kò ṣẹ̀yìn àwọn ọ̀tá Yorùbá yìí o. Kẹrẹkẹrẹ àwọn ọ̀ràn míì jẹjẹjẹjẹjẹjẹjẹ. Ó tún sún lórí Abíọ́lá. Ó sún lórí Abíọ́lá. Ẹ̀wọ̀n tó fi san lẹ́san. Bàbá wa Kútì Fẹlá Aníkúlápó ó sọ òtítọ́ ọ̀rọ̀. Kí ni wọ́n fi san lẹ́san? Ìyá ẹ̀ kí ni wọ́n fi san lẹ́san? Ẹ wá wo gbogbo àwọn ògo adúláwọ̀. Kí lògo adúláwọ̀ dáwọ́lé tí ẹ fún wọn ní sọ́pọ́ọ̀tì tó ń ṣàṣeyọrí? Ṣáyé ló ń ṣe wá ní àbáwá là ń ṣera wa. Ẹ̀yin lẹ ti mú pàṣẹ ara yín sílẹ̀ fáwọn ọ̀ràn kan tó fi ń ba ayé yín jẹ́. Ẹ̀yin lẹ ti sọ pé nítorí owó ẹ̀yin lè ta ìran yín. Ẹ̀yin lẹ sọ pé owó lẹ fẹ́ ẹ fẹ́ iyì. Ẹ wá wo ọ̀ràn Yorùbá àkàkú ìwé. Tálíkà mi tí òrò ń jẹjẹ arán ọmọ lọ sí yunifásitì. Èrò ọkàn ẹ̀ ni pé tọmọ yẹn bá ti jáde yunifásitì o, ọlá máa dé ni. Ọmọ akàwé tó kò ní ríṣẹ́ adìpọ̀ ń lọ wa mọ́rúwá. Ọmọ akàwé tán adìpọ̀ ń gun ọ̀kadà. Irú àwọn tálíkà báyìí wọn ò dẹ̀ ní sọ pé bẹ́ẹ̀ yóò jẹ ìyá jẹ kán tẹ̀sọ́ yóò kọ́ ọmọ kọ́ṣẹ́ irọ́ o. Ìran Yorùbá tipátipá àánú la fi ń fọmọ síbi iṣẹ́ ní ìtí bèbí ti ṣẹ́jú torí gbogbo àti pé ló ṣe pọ́kọ́ ọmọ tó jáde secondary school ó ti níṣẹ́ lọ́wọ́. Mo kí gọ́vnà kí lóru Amosu. Ìgbà tá Amosu tó ń wà lórí oyè bàbá yẹn torí wọ́n ṣe ògo Ẹ̀gbá ní ògo Ògùn state ní ọmọ ọkọ ní. Amosu ń jẹ́ kó yé gbogbo wa pé ẹ jẹ́ káwọn ọmọ yín lọ kọ́ṣẹ́ o. Nítorí tá ẹ bá sọ pé ìwé bí kan ò ta ìkan á tà. Ni bàbá yẹn ti sọ nígbà tó ń ṣàrẹ títí ẹ̀ lọ́ngbà yẹn. Ẹ wá wò wá. Ẹ wo bí tá a ti bára wa, ẹ wo bí tá a dé ọmọ aládé. Ṣó yẹ ká sọ 36 wa kalẹ̀ àbí ó yẹ ká sọ kalẹ̀? Ọmọ Adéyẹmọ tún dìde ní 2020. Ẹ yé pàrán mi. Ẹ yé jí wa gbé. Ẹ yé jí wa tà. Gbogbo ẹ̀yin àfáà yìí máa wà lù gbogbo bó ṣe ń kidnap. Ṣí o ẹni tó ṣe pé ó mọ òótọ́ kò lè sọ òtítọ́. Ẹ wà nílùú ètè tẹ́ ẹ fi mú ta lọ lọ́hùn. Ó yẹ kẹ́ ẹ fi ètè yẹn bá wa mú àwọn kidnappers tó ń jí àwọn èèyàn gbé tó
tó ń gba ransom kò mà sí ìgbésẹ̀ kankan tẹ́ ẹ máa ṣe sí àáfàá wà ń lù pásítọ̀ wà ń lù oníṣẹ̀ṣẹ̀ wà ń lù bí wọ́n ṣe ń jíyàn gbé kí ni tẹ́ ẹ ṣe sí ẹ̀yin àáfàá bó ṣe especially ẹ̀yin àáfàá kí ni tẹ́ ẹ ṣe sí adẹ́tẹ̀ ní ẹ̀ lè fún wàràbọ̀ ẹrẹ́dì àti dárawàrà èèyàn nù ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá lè máa gbógun lẹ́ kọ́kọ́ gbógun ti ọmọ Adéyẹmọ tẹ́ ẹ sọ pé ẹ tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ gbòmìnira kì í ṣe ẹlẹ́bọ ló máa gbà á fún yín sọ́mọ Adéyẹmọ lẹ́lẹ́bọ lòun ẹ̀bá èrè tó ń sìn nínú ilé ẹ̀ Kùránì ní ẹ má ṣọkọ̀kọ̀ ara yín ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ ń pariwo ń gbà ẹlẹ́bọ ni ṣé yẹ lọ́kàn ẹlẹ́bọ ni ẹlẹ́bọ mà dìde ó mà try tiẹ̀ lẹ́nu tiyín lọ́hùn ọmọ Adéyẹmọ try best tiẹ̀ ó ṣe èyí tó lè ṣe ṣebí ká má bàa jì sọ́fì ìyà tó ń jẹ gbogbo wa lọ yìí ni ṣebí ká má bàa jì sọ́fì pé kí gbogbo nǹkan gbówó lórí kókókó yìí ni pé kí ìran ọmọ aládé ká kú ò tó bá kànáà ká ẹkùn lọ́wọ́ ṣe lẹ mà lọ mú páàsì ẹ̀ sílẹ̀ àtẹ̀yìn tẹ́ sọ pé ó ti bú lọrin ó ti bú àwọn àáfàá ó ti bú gbá ìgbà yẹn mà lẹ mà ṣe kí ni lẹ mà rán rò ìṣe lẹ mà rán rò gbàtọ́ ọmọ Adéyẹmọ sọ pé kí wọ́n yé pa wá lẹ́ni ó sọ̀pọ́ọ̀tì Saheed Shittu ó ń bú wa Saheed Shittu ó sọ̀pọ́ọ̀tì ẹ̀ pé kó máa bá wọn àáfàá lọ lẹ́yìn ìgbà tó ọmọ Adéyẹmọ ti bọ́ta tó ti bẹ̀yìn tó dẹ̀ sọ pé òun ò support anybody ẹ máa padà mú páàsì ẹ̀ sílẹ̀ kẹ́rẹ́kẹ́rẹ́ ta lọ lọ́hùn ọ́ ní Abdulaziz ní í jẹ́ tẹ́lẹ̀ òun ló mọ ohun tó rí ó kọ̀ǹfàtì sí ṣẹ̀ṣe ó dé lẹ́sìn Yorùbá látara pé kò sẹ́ni tó fẹ́ kọ̀ǹfàtì sí Islam tá a bá fẹ́ bára wa sọ̀tọ̀ tá a bá fẹ́ gbọ́ kẹ́ ẹ gbọ́ tá ẹ bá dẹ̀ gbọ́ ẹ̀yin ni ọba adániwáyé nìyẹn bẹ́ẹ̀ nìkan bá jẹ́ oníṣẹ̀ṣẹ̀ lẹ́nu tó bá convert sí Islam gbogbo ohun tó bá ń jẹ́ ògùn yẹn inú ká ẹni kò jù sọ́dọ̀ inú ká ẹni kò rì mọ́lẹ̀ inú ká ẹ jóná ẹ máa sọ pé ẹ máa wẹ wọ́n ká fún ẹ máa wẹ̀ sí Islam ta lọ́nà náà wá wò pé òun fẹ́ convert sínú ìṣẹ̀ṣe Kùránì tó fowó ara ẹ̀ rà ó jóná nítorí ó mọ̀ pé ìkíní ẹ̀sìn òun ò ṣe é mọ́ ó dẹ̀ jóná ẹwọ ogun àwọn tó ṣe yẹn tó bá jẹ́lẹ̀ Haúsá ni wọ́n á ti paṣẹ ẹ̀ṣẹ̀ làákàyè ni ẹ̀ṣẹ̀ ń fìran Haúsá wé ìran títí wa ìran Haúsá àti ìran àwọn Lárúbáwá àwọn kan lè jẹ́ dúdú wọn jọ pààlẹ̀ lọ́hùn náà jọ mọ́ra wọn ni kí ló dé tẹ̀yìn ò fi wà kẹ́sì kí ló dé tó ṣe pé tí nǹkan kan bá ṣe ń bí ẹ máa sáré pé tó bá ti jẹ́lẹ̀ Haúsá ní kiri kan ṣé bí wọ́n ṣe pa Deborah lè fẹ́ kàn pata lọ lọ́hùn ìgbà tó sùn Kùránì tá à ń sọ yìí àlùkùránì tá à ń sọ yìí ṣe báwọn ẹlẹ́bọ gan-an ń print ẹ̀ fáwọn Lárúbáwá China ló ṣe ń print Kùránì waste product tí wọ́n bá ṣe tán ṣe wọ́n máa dáná sun ni àbí wọ́n fi dírẹ̀sì lé ni kí ni wàhálà kí ni ìṣòro wa ọmọ aládìẹ sọ 36 yín kalẹ̀ ẹ wá jẹ́ káwọn ọ̀ràn kan sá pamọ́ sábẹ́ ẹ̀sìn àwọn kan wà lábẹ́ ẹ̀sìn tó ṣe pé kì í ṣe Islam náà ń dìfẹ́ǹdì o wọ́n ń dìfẹ́ǹdì ìran wọn àjẹ́ndà táwọn bàbá tí wọ́n ti ṣe kalẹ̀ òun náà fẹ́ gbá fínísì ẹ̀ fún yín o tọpọlọ tí yín bá ti mú kún mẹ́kọ àtọmọ Yorùbá tó ń tẹ̀lé wọn tí làákàyè ò ṣiṣẹ́ nítorí ọmọ Yorùbá torí ẹ̀ bá pé lórí tata adé yìí ó gbọ́dọ̀ sunrun mẹ́ta tọ́mọ ẹ̀dá ń sùn àwọn kan wá ń sọ pé ìsìláàmù bí pé ká sọ pé àwọn bàbá tà náà ti ẹ̀ṣẹ̀ sìn bí pé ká sọ pé ìsìláàmù kọ́ tiẹ̀ làwọn bàbá ti wá ti ẹ̀ ṣe bí pé ká tiẹ̀ sọ pé àtọ́dún táwọn àti ẹ̀ ti ń ṣe ìsìláàmù ọ̀hún bọ̀ o bí pé ká sọ pé ìsìláàmù kọ́ ni ìta ń ṣe bọ̀ àwọn kan wá rọ opportunity wọ́n wò pé táwọn bá ti sásá bẹ́ẹ̀ sìn àwọn amukun mẹ́kọ̀ọ́ tó bá jọ máa lè Yorùbá náà tẹ̀lé àwọn nítorí pé ọ̀dọ̀ wọn làwọn ti mú mi kéwú nítorí tẹ́ ẹ bá wo ọ̀nà yìí sí ẹ ti mọ ọmọ ọkọ nínú àfà ẹ ti mọ ọmọ àlè nínú àfà nítorí pé àwọn kan wà náà bá tó yẹ pé wọ́n ń dìfẹ́ǹdì ìran títí wọn ni
nítorí pé a kì í ṣe ọ̀rẹ́ èrò káyọ̀ àjò dàbí ilé bó pẹ́ títí kálukú àgbálẹ̀ ẹ̀ lọ. àwọn kan wà tó ṣe pé wọ́n wá sáásá bẹ́ẹ̀ sì yẹn pé ókè kí la lè ṣe fún wọn, ẹ jẹ́ ká ṣe báyìí. À ń defend Islam ni gbogbo Islam àgbáyé ẹ jẹ́ àjọ join together. àjẹ́dà tí wọ́n máa yàtọ̀, èrò ọkàn tí wọ́n máa yàtọ̀ sí ohun tẹ́yìn ń rò. tẹ́yìn bá rò pé wọ́n ń defend Islam ni, ẹ̀sìn Islam ò máa ń ṣe ẹ̀sìn wàhálà tó bà létò ẹ̀kọ́, kò máa ń ṣe ẹ̀sìn jàgídíjàgàn. Peace of religion máa ní àwọn bàbá tí wọ́n practice peace yẹn láti ilẹ̀. wọ́n practice peace yẹn tó yẹ pé kìrìsìtẹ́nì kò bá mùsùlùmí jà, mùsùlùmí ò bá kìrìsìtẹ́nì. ṣé ẹ mọ̀ pé àwọn kan ni wọ́n dé, àwọn kan ti kó sínú ẹ̀sìn yẹn, wọ́n wá tọ̀nù ẹ̀ upside down. wọ́n ti tán ìnáwó upside, wọ́n ti wá sọ èdè ẹ̀sìn yẹn, wọ́n wá fẹ́ sọ di terrorist. nítorí pé àwọn kan wà tó ṣe pé peace náà ń pè fún ní gbogbo ìgbà nínú àwọn àfáà yẹn. ẹ wá wo àwọn kan, ọ̀tọ̀ làjẹ́ndà wọn, ọ̀tọ̀ lèrò ọkàn wọn o. nítorí pé ẹni tó bá nójú àmọ̀ràn wò, ẹni tó ọpọlọ ẹ̀ bá pé amórírò, ẹni tó bá jálá àbọ̀ ọpọlọ ni ò ní lè rorí, ni ò ní wo sakún ọ̀rọ̀ pé bó lọ̀rọ̀ yìí lọ níbo ló dé dúró. kí ló dé tó ṣe pé ẹ̀yin ti tèdí ń gbà tẹ́ ẹ dé o, ẹ̀sìn yẹn gan ẹ̀tú wá nífẹ̀ẹ́ ara yín gan, yìí tẹ́ ẹ sọ pé ẹ̀tú jẹ́ Islam àáfà ń takà àáfà. ń takora yín òṣì yẹn náà, ẹ̀tú gbé sínú àwọn ìyàwó yín náà tó ṣe pé àwọn oríṣiríṣi ìjọ lóríṣiríṣi wọ́n wá fèètì ara wọn. ẹlòmíì tó o bá ti wọ black wọn ní sálámọ̀ sí ẹ, èmi tẹ́mi ò ti ẹ̀ ráyè kí kálukú di sálámọ̀, mo ti ẹ̀ ti kí ẹ ná bèrè tàṣe pé o bá ń sọ pé wá pé kínní. ìṣe tí kálukú ń ṣe nínú ìjọ ẹ̀ lẹ́ ń fẹ́ pé ẹ wá ń terrorize àwọn èèyàn pé bẹ́ẹ̀ náà làwọn èèyàn gbọ́dọ̀ ṣe máa ṣe, kálukú pẹ̀lú títí ẹni. ọmọ Yorùbá ni mò ń bá sọ̀rọ̀, ẹ jí ẹ má sùn, ẹ jẹ́ kọ́pọlọ yín ṣiṣẹ́, ẹ jẹ́ kórí yín fapò. ẹni tó bá mọ inú rò á mọ̀ pé ibi tí ọ̀rọ̀ yìí ń lọ kò sí ìjà ẹ̀sìn kankan tó fẹ́ ṣẹlẹ̀. ìjà ẹ̀sìn kọ́ lélẹ́yìí o, àwọn kan sásá bẹ́ẹ̀ sìn láti àtìfù èmú wọn ni. àwọn kan sásá bẹ́ẹ̀ sìn, àwọn kan wà ní abẹ́ ẹ̀sìn, wọ́n sásá bẹ́ẹ̀ sìn, wọ́n wá ń jà fúnra wọn, wọ́n ń fẹ́ kí ìran wọn kó borí ìran Yorùbá. irọ́ dẹ̀ ni, nítorí pé kò sí ìran Yorùbá kan tó sọ pé òun lọ gbalẹ̀ onílẹ̀ rí. ìran Yorùbá kan ò lè lọ sí ìlú onílùú kó sọ pé òun àwọn làwọn tẹbí ló láéláé. ìran Yorùbá ṣe bó ṣe mọ ní ìran títí wá, àwọn ìran títí wá ò kì í débì kan kó sọ pé kùbì tó nílé fẹ́ gbà o. mo kí bàbá mi ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá. tá a bá sọ pé ilẹ̀ Ìbàdàn, rárá o, ilẹ̀ Yorùbá. nítorí pé bàbá yìí wọ́n ń sọ àwọn ìsìn tó ṣe pé àrọ́bá ni bàbá àtàn. ṣé ẹ mọ̀ pé lẹ́dúnjọ́ mẹ́ta àwọn confessionals kan lu jáde, ẹ bá sọ àwọn ìsìn tó ṣe pé ó lè ba nǹkan jẹ́, rárá o, kò sí nǹkan kan tó fẹ́ bàjẹ́. ìsìn ilẹ̀ Yorùbá ti wá ni wọ́n ń sọ fún àwọn ọ̀sọ́ ti ràn mí. bàbá ẹ tẹ̀síwájú ẹ̀ ní kánjú kó gbogbo ẹ̀dá tó bá sọ pé kùbì tẹ́ fẹ́ gbà. ọba tí kì í lé ni kó tó mú ni á gbé iṣẹ́ tí wọn ò ní lè ṣetán lé wọn lọ́wọ́ àṣẹ́gun. kí la ní kó ṣe ni tí ò ṣe ni. òun náà ló wá débi tí ta lọ́lọ́run yìí o, ẹwà àtìgbà tó ti mú ta lọ́lọ́run wọ́n sọ pé October 5 ṣe rí pé ó ń sún lọ bẹ̀. gbogbo àwọn ẹbí ti bọ́ta wọn bẹ̀bẹ̀, ará bọ́ta wọn bẹ̀bẹ̀, ojúlùmọ̀ bọ́ta wọn bẹ̀bẹ̀, ẹni tí ò mọ̀ ta lọ́lọ́run rí bẹ̀bẹ̀, gbogbo wa láti bẹ̀bẹ̀. àìtí ìmọ̀ bí tọ́rọ̀ ń lọ báyìí. kí ló dé tó ṣe yí pé ṣé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, oh God, a mọ̀ pé àwọn nǹkan yìí ti gbọ́ tipẹ́ kí wọ́n tó bírú àwa yìí, kọ́ńtẹ̀ tó bóyá ni o ṣe pé kọ́ńtẹ̀ tó bírú àwọn bàbá títí wá. nítorí pé ní àná kan ìgbà táwa yìí gbọ́njú, agbára ń bẹ lọ́wọ́ Yorùbá.
Yorùbá ní agbára, gbogbo agbára ọ̀hún níbo ló wà? Ọ̀pọ̀lọpọ̀ ti wọ inú Islam bó ṣe wọnú ẹ̀sìn báyìí wọ́n sọ fún ẹ pé gbogbo ohun tó bá fi ń ṣagbára lọ dànù. Àwọn kan ni wọ́n dẹ̀ sásá bẹ́ẹ̀ tí wọ́n ń sọ fún yín bẹ́ẹ̀ nítorí pé Islam wá láti fi kún dáadáa tọwọ́ títí wa ni. Gbogbo ẹ̀sìn tó ń kó lè wá kò sọ pé ká da tọwọ́ títí wa nù, ó wá láti tún fi dáadáa kún fún wa ni. Gbogbo ìran tó lódùmarè dá sílé ayé kálukú ló ní agbára títí ẹ̀, kálukú ló ní agbára àpilẹ̀ṣẹ̀. Gbogbo àwọn agbára àpilẹ̀ṣẹ̀ títà náà bó bá wọnú kìrìsìtẹ́nì wọ́n á ní má sọlọ́run pẹ̀lú mámọ́nì. Pásítọ̀ dẹ̀ mọ́ bó ṣe ń rọra ń ṣe kíni tó ń dọ́gbọ́n rẹ̀. Wọ́n á sọ fún ẹ pé má sí náà pẹ̀lú mámọ́nì, pásítọ̀ mọ́ bó ṣe ń dọ́gbọ́n rẹ̀. Tó o bá wọnú Islam wọ́n á máa sọ fún ẹ pé lànà tù láàlè àwùsù bíláì mí náà ṣètò ọ̀nà jì gbogbo ohun tó o bá ti ní tó ṣe pé ohun tó o lè fi dìfẹ́ǹdì ara ẹ, tó o lè fi dìfẹ́ǹdì ara ẹ, tó o lè fi dìfẹ́ǹdì ara ẹ là ń sọ̀rọ̀ yìí o. Nítorí pé Olódùmarè dá ìran Yorùbá ní ìran tó mojú tó mọ́ra, ìran tó gbọ́n tí làákàyè pọ̀ fún. Tó bá mú ewé eléyìí lò báyìí fẹ́lẹ́ yìí kún kó ṣe báyìí. Àwọn kan débẹ̀ wọ́n ń jẹ́ kó yé pé nítorí pé wọ́n ti wo sakun Yorùbá pé báwo la ṣe fẹ́ mú àwọn ènìyàn, báwo la ṣe fẹ́ kánkọ wọn, báwo la ṣe fẹ́ tẹ̀ wọ́n lórí bá. Wọ́n ló yẹ máa lọ sọ fún wọn pé báyìí eléyìí ò sí inú ẹ̀sìn, ẹ̀mọ́ eléyìí kó inú ẹ̀sìn. Ìran Yorùbá dẹ̀ jẹ́ ìran tó ṣe pé a máa ń tètè máa ń fọkàn tán yàn. Tíran Yorùbá bá ti rí àfáà tàbí pásítọ̀ àti rò pé màláìkà ni wọ́n, ìran Yorùbá ò mọ̀ pé woman be like us ni wọ́n, èèyàn bíi tiwa ẹ̀jẹ̀ ló ń flow lára wọn. Ṣé ìgbà tẹ́ ti lọ kó èdè elédè tẹ́ ń ṣèdè elédè tẹ́ ń sọ lárúbáwá lẹ́nu ìyẹn ti túmọ̀ sí pé màláìkà ni yín? Ọlọ́run dẹ̀ wá mú yẹn ti sọ fún wa pé òpin ànábì Muhammad sallallahu alaihi wasallam kò sánàbì kankan mọ́. Àrólé tẹ́ ẹ jẹ́ kí kálukú jàrólé inú ilé ẹ̀. Ìyí tẹ́ ẹ ṣe lórí ọ̀rọ̀ ọmọ aládé ti tó gẹ́, ibi tẹ́ ẹ ti wá dé ti tó, ẹ ṣe níbi tẹ́ ẹ sì wá dé àti dúpẹ́ àáfàá pásítọ̀ ẹ ṣe níbi tẹ́ ẹ sì wá dé. Wọ́n pòsì fídíò kan àwọn ọmọ ìjọ náà ń làágùn burúkú nínú ọ̀run, pásítọ̀ àtìyàwó ẹ̀ wà ní jíìpù tí èsì tó ń fẹ́lẹ̀ lórí. Ṣé sẹ̀mí ire nìyẹn? Ìwọ tó ti ṣiṣẹ́ lọ ẹlòmíì bóyá mineral ló ń tà tàbí pure water, wọ́n wá sọ fún ẹ pé tó bá wá dé program wọ́n tó bá fẹ́ kọ́ ọmọ ẹ ṣoríire 2000 ó jèrè 2000 látàrọ̀ tó ti ń káàkiri o. Ọpọlọ èèyàn dúdú tó ń dàrú pẹ̀lú ẹ̀sìn ni. Ṣáwọn lọba tó fẹ́ ṣáwọn náà máa jẹ́ kọ́mọ ẹ ṣoríire, ṣé ọ̀dọ̀ wọn ni àlùbáríkà tọmọ ẹ tọ́ba dání wáyé fún ṣọ́dọ̀ wọn ló wà ní? Ṣáwọn ni wọ́n fẹ́ sọ bá yí ọmọ ẹ ṣe fẹ́ rí ni? Ẹ̀yin ọmọ aládé ẹlòmíì ò tí mọ nǹkan tó fẹ́ jẹ ńlẹ̀. Àáfàá wa pásítọ̀ wa ṣé wọ́n fi ṣe yín ni? Ó yẹ kẹ́ ẹ sunu mẹ́ta tọmọ ìdánsùn kọpọlọ yín ṣiṣẹ́. Inú mi ti ẹ̀ wá dùn o, sápá tó wà ń ta yìí ó máa fà ó mú pásítọ̀ ó mú oníṣẹ̀ṣe, kò sẹ́ni tí ò mú. Ayé ń ṣe wọ́n ní pápá ẹ̀bá nìkan tójú bọlé tó máa ní ayé ń ṣe ayé òṣẹ́ níbọ̀dẹ̀ ayé ti bí sí o. Wọ́n jọ yọ sọ́sídì lórí epo fún gbogbo ayé ni. Ayé gan ra gáàsì, ọmọye tí gáàsì dà. Ayé gan ra ráìsì 850 ní dìríkà, ayé gan jẹ ráìsì. Kí lẹ wá ń sọ fún wa? Orí òṣẹ́ nìkan kan mọ́ kò sẹ́ni tó rí ṣe tó máa wá bá yín. Orí jọ ń ṣe gbogbo everybody ní orí kálukú ló ń ṣe lọ́wọ́ yìí. Ìhun tá à ń sọ ìwọ tó bá ti gbòdì lára ẹ tó bá ti kọ́mẹ̀ntì aburú o ti fọwọ́ ẹ̀ kọ̀ọ̀kan bá yí àwọn ọmọ ẹ ṣe máa polúkúmuṣu o ti kọ́ kalẹ̀ fún wọn. Èmi kò ṣeré ní Moscow, iṣẹ́ náà ń ṣe ń bẹ̀. Èmi ò ní báyìí ṣeré yìí báyìí bó o bá ti kọ́mẹ̀ntì wèrè máa dá padà fún ẹ. Àrọ ọmọdọ́mọ ẹ ló gbígbé ẹ lẹ̀. A ṣe nínú ayé àrọ ọmọdọ́mọ ẹ nítorí péèjì mi lélẹ́yìí.
kálukú ló lásẹ̀sì sí nǹkan yìí péèjì ran Yorùbá ọmọ Yorùbá lásán àpé ọmọ bush to bush o àpàtọ̀ wúrìn wá ká get out ká kó sì dànù ká kó wèrè lọ ká kó ní burúkú lọ èèyàn ni mò ń fẹ́ mi ń fẹ́rò èèyàn la fẹ́ àfẹ́rò a ní ó tiẹ̀ mo kọ́kọ́ máa tí n bá jókòó máa kọ́ máa wò pé tí n bá wo kọ́mẹ̀ntì mi ẹlẹ́yà ní ìyá àwọn náà kí wá ní pọ́blẹ́mù tẹ pẹ̀lú yẹn ìpín tí ìyá yíyàn láyé ṣé ìpín tẹ́mi yíyàn ní ìyá yíyàn ni ó yẹ ká ẹ̀ tiẹ̀ sọ 36 yìí kalẹ̀ kẹ́ ẹ̀ kọ́kọ́ jókòó pé ẹni tó ń sọ̀rọ̀ yìí báwo ló ṣe jẹ́ ẹ ní wò ó ìgbà tó ṣe pé ọmọ ẹrú ni yín wọ́n fi yín gbá front ni wọ́n fi yín rúgbó ẹlẹ́yà níyà wọn wọ́n ń bẹ̀lẹ́ àjẹ́ rárá o ẹ má fi ẹ̀ka ti tèmi wé tìyá yín o ẹ dẹ̀ má fi wé tàwọn ìyàwó yín tálẹ̀ǹtì tèmi lèmi ń lò lọ yìí tí n bá wà nínú ẹ̀sìn tàbí mo wọ símbò ẹ̀sìn kan kò sọ pé kí n má lè sọ̀rọ̀ nítorí ọba dániwáyé ni ọ̀rọ̀ náà òun ló fi ọ̀rọ̀ sẹ́mi lẹ́nu o àìmọye ọmọ ológo tẹ́ ẹ ti báyé wọn jẹ́ tán lè sọ̀rọ̀ júrú títí wa yìí lọ ẹ ti sọ mọ́ àpọ́ tán bá ti sọ̀rọ̀ ànábì máa ṣe bákan tán bá ti sọ̀rọ̀ àwọn òní lálùjọ náà wọ̀ tán bá ti sọ̀rọ̀ kí ló dé ìyí tẹ́ yìí ṣe lọ́wọ́lọ́wọ́ níbo ṣé wọ́n ti sáyìn ní ẹ̀ fún yín níbo lẹ́ ń lọ níbo lẹ́ fẹ́ dé sí ẹ má fi ayé ti tèmi ẹ má fi wé tàwọn ìyá yín bí yẹ ẹ bá jẹ́lẹ̀ hà bí yẹ ẹ ṣe gbẹ̀ká yẹn ayé títí ẹ̀ kó mọ síbi tó mọ ibi tó bá bagíra yí ẹ̀jẹ̀dẹ́ kó wà ń bẹ̀ ànémi sẹ́ ẹ má fi ìpín ti tèmi ìpín tí ọba adániwáyé yàn mẹ́mi ni nítorí pé kì í ṣe bàbá ńlá kún yín ló pín ìpín fẹ́mi ìsìláàmù ẹ̀sìn tó ní òfin ni ẹ̀sìn tó ṣe gbá ni ẹ̀sìn tó ṣàwo ni ẹ̀ ń bà ìsìláàmù jẹ́ àwọn gbolo ṣé ìsìláàmù tẹ̀ ti bàjẹ́ fún ara yín àlùkò ní ṣe làákàyè yìí ṣe làákàyè abẹ́mukú mẹ́kọ orí yín ò pé níhun tẹ́ ẹ ti polúkúmuṣu ẹ̀ fún ara yín so kórí gbogbo yín lọ pé kẹ́ mọ nǹkan tẹ́ fẹ́ máa sọ o kórí yín lọ pé ẹ má máa fi mí wé àwọn ọ̀yá yín èmi yàtọ̀ sí wọn o wọ́n lè ju àwa lọ lọ́jọ́ orí wọ́n lè bírú àwa yìí lọ́mọ tàbí ẹni tó jurú àwa yìí lọ ànípin kálukú nú ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni obìnrin wọn ló ṣe pé ó bọ́ síta tó sọ̀rọ̀ ẹ̀ẹ́bù náà wọ́n defend Islam ṣé gbogbo àwọn àwọn obìnrin tó wà lórí social media tó yẹ pé wọ́n defend Islam kí ni tẹ́ ẹ ṣe fún wọn kí lẹ ṣe fún wọn tó class of èmi tí mo á dúró ti ràn mí ó pè mí o wàláì ó pè mí gan ó pè mí nítorí pé ìran mi ni ẹ̀yin náà lè sọ pé ànábì ní tá a bá ń fẹ́ràn ìlú ẹni ó ń bẹ lára ìgbàgbọ́ Muhammadu ló sọ bẹ́ẹ̀ àwọn tó ké ló sọ o so àǹfààní wà láti pè wọlé o mo ti ṣojú òpó sílẹ̀ o ẹ pè wọlé o torí mi ní pẹ́ round up pé kẹ́nìkan máa so kò máa kọ́mẹ̀ntì wèrè sábẹ́ comment section mi ẹ má máa ṣe bẹ́ẹ̀ mọ́ nítorí pé ẹni tí ò mọ̀ ni ìpín tí kálukú bá máa yàn ni ìpín tí kálukú bá máa yàn nú ayé ni for example ìjọ kan mo ń lọ síbì kan ni mo wá gba àárín ibì kan kọjá so ẹnìkan wá ń pè mí ẹlẹ́à ìgbè mi òkùnkùn mọ̀yàn bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀dẹ̀dẹ̀ pẹ̀lẹ́ àkíyèsí ẹ̀ bójú wẹ̀yìn nítorí bí ṣe wà tí n bá ń jáde kó tẹ̀ tó dúpẹ́ mò ń ṣe program rárá ni mi tolerate nonsense mi dẹ̀ ń fẹ́jọ́ wèrè nínú ayé mi lẹ́nìkan bá náà pé ṣé ó jẹ́lẹ̀ àṣẹ́rú ṣé ẹ̀ ní lọ òrímù rẹ̀ ṣé ní bẹ́ẹ̀ rajà lélẹ́yìí ìrínisídìí sọ ní lọ́jọ́ bá a ṣe rì sí la ṣe ń kó ní òun làwa ṣe jára mọ́ṣẹ́ nítorí tó bá ẹ pọ́lúwo oníṣẹ́ alẹ́ ká má ní tàárọ̀ ni ẹ̀ ti folúwo ẹ̀ pa lórí social media yìí ẹ̀ ti ní kò níṣẹ́ àwa mọ́ṣẹ́ ṣe yé wa níwá o à ń ṣàṣàwọ̀ orí tèmi báyìí wọ́n fi dólẹ̀ síbẹ̀ ní mi ìfẹsẹ̀ ní lọ síbẹ̀ tẹ bá dẹ̀rọ ọmọ yé wa tí ò mọ́ṣẹ́ ṣe àṣàwọ̀ ni
nítorí paramọ́lẹ̀ ni wàá kọ̀rọ̀ wọ̀ sí àwọn òsínú ẹni tẹ́nìkan lè bò bùtàbùtà rárá o ẹ bá lọ sọ̀rọ̀ wèrè gbogbo ohun tá ẹ bá sọ bẹ́ẹ̀ máa kó jẹ ní àwọn òsínú ẹ o kórí yín lọ pé o. ẹ̀yin ọmọ Yorùbá ẹ káàbọ̀ sórí ètò. Hello. Nẹ́tíwọ̀kì ọ̀dọ́ yìí. Ìyá mi Fákan Ìsọ́lá. Mo ń gbọ́, mo ń jẹ́ o, mo ń jẹ́ o, mo ń jẹ́. Àṣẹ, àṣẹ wà, àṣẹ, àṣẹ. Màá sọ ní bẹ́ẹ̀ ṣe ń sọ inú ń bí inú náà ní. Àṣẹ. Àṣẹ wà. Nẹ́tíwọ̀kì ọ̀dọ́ yìí yóò dá. Nẹ́tíwọ̀kì yìí ò dá, ẹ pè padà. Nẹ́tíwọ̀kì yìí ò dá, ẹ pè padà. Hello. Ẹ kú ètò náà mà. Ọlọ́run ló ń tò. Ọlọ́run Olódùmarè á máa fún yín ṣe o. Àṣẹ bàbá mi, àṣẹ. Àádẹ́ láṣeyọrí ayọ̀ lágbára láṣẹ Ọlọ́run. Àṣẹ wà. Gbogbo àwọn ẹlẹ́sìn tòkunbọ̀ àwọn alákatakítí ẹlẹ́sìn tòkunbọ̀ ká lọ wábi jòkó sí o. Orí ọmọ Yorùbá ti pé o. Gbogbo wa ti padà sílé o. Ìjọba àpọ̀ ò ní ọ̀rọ̀ gidi láti sọ pé yẹ̀bá fún péjì yìí o kò ń ṣe túláàsì o. Àwọn ìsìláàmù kan lánàá ló sọ̀rọ̀ wọ́n ti convert wọ́n ti kú ònú ìsìláàmù. Ẹni bá fẹ́ máa sọ̀rọ̀ kó máa kọ́mẹ̀tì ó máa kọ́mẹ̀tì síbẹ̀ tí ìbá ti fẹ́ forí gbèpè. Gbogbo lákàtà kí ti ẹlẹ́sìn bọ̀ kí wọ́n lọ wábi jòkó sí o àwa ti padà sílé o àwọn olótòkùnbọ̀ ẹ̀sìn mọ́ o orí wa ti pé o àwa ti padà sílé bàbá wa o bèbí ti ṣẹ́jú o. Ẹ ṣé gan ojú òní tì. Wọ́n bí ẹ̀ka wọn máa wò kán wẹ́ràn mí síwájú o Olódùmarè á dẹ̀ gba ètò wa fún wa. Àṣẹ 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 wà. Ṣé bó ṣe yẹ kárí la rí ṣe bọ́wọ́ yín náà la bá ń bẹ̀ ẹ̀yin yìí náà ni asọ̀kòpájá alájá ẹ̀yin yìí náà ni gbogbo àwọn ọmọ ológo tó yẹ káyé wọn nítumọ̀ ṣé ẹ jẹ́ kán rìn ìrìn àjò tó yẹ káyé wọn máa fi nítumọ̀ ṣé ẹ jẹ́ kán rìn ṣebí lẹ́sọ̀ kán máa ṣerú lábẹ́ yín kán máa ṣerú lábẹ́ yín kán máa gbé súnà náà bìga ojoojúmọ́ ni àwọn China náà fi ń wá technology làwọn òyìnbó náà fi ń wò pé kí làwọn lè ṣe sílùú àwọn báwo láyé àwọn èwo lẹ́yìn contribute fún wa pẹ̀lẹ́ sì tẹ́tí ègbé dání gan kí lẹ̀ sí contribute ṣebí ṣẹlẹ̀ ń kọ̀yìn ara wa síra wa kìrìsìtẹ́nì ò fẹ́ràn mùsùlùmí mùsùlùmí ò fẹ́ràn kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe ò fẹ́ràn ara wọn ẹ fẹ́ràn oníṣẹ̀ṣe gbogbo ẹ wá ti dọmọ pọ̀ ní wọ́ọ̀dù ẹ ti dọmọ pọ̀ ní wọ́ọ̀dù kọ́mọ ìṣáná ẹ̀ lè produce àbí organisation ọ̀lẹ́ dákalẹ̀ tẹ́ bá ti ẹ̀ dákalẹ̀ kẹ́ wò pé ẹ̀sìn o torí ẹ̀sìn àwọn tó bá ń ṣe Islam àti ẹ̀dá company kalẹ̀ káwọn Islam máa lọ ṣiṣẹ́ ń bẹ̀ àwọn èèyàn bá máa ti di ẹ̀sìn ẹ̀rọ ayé bí èèyàn bá ti fi èrú gbàbùkún kò ní rọ́nà àbáyọ ọba tí ó fọ́ ọ̀tẹ̀ ó mọ ohun tó ń ṣe ló ṣe ń kí wá lọ káhùwà re lọ́tẹ́wọ́ máa dàmọ̀ tún wá lékún níbi kan rèèyàn tó ga kan sì máa lépa báwọn ọmọ ọba kan Yusuf ṣèdìtẹ̀ ọjọ́ sí ọ̀tẹ̀ yìí tẹ Yusuf ojú rí tó nígbẹ̀yìn ọ̀tẹ̀ Yusuf padà kóre ní àwọn tó ń dìtẹ̀ mi gbogbo èyí tẹ̀ ń dìtẹ̀ mi ẹ máa kó sí kànga ni. ẹ má bínú mò ń ṣe nǹkan lọ́wọ́ ni o. ìwọ tó ń dìtẹ̀rẹ̀ má ṣe dẹ́kun ìwà rẹ̀ mọ́níyàmí lẹ́sọ̀ nìyà fa iná sí i wà mọ́níyà sàǹfà léyà wọ́n ń dìtẹ̀rẹ̀ kó lè rọ́nà àbáyọ ni ọ̀nà tí mo wí wá láì kó má lè rújú ṣùgbọ́n kàkà kọ́mọ olóore nù sí pápá o
mọ̀nàmọ́ná ọlọ́run mi àtànkóre ní torí wípé ẹni tí ó lóògùn á lọ lọ́hùn ẹni tí ó náà tẹ àhùwáre wọ́n ti dé o àwọn àbùdù dé o sàlámù tájùdín dé o onílàngbájá ẹlẹ́hà ẹ ṣé o ṣe bẹ́ẹ̀ sí táwọn ọ̀yà yín náà láńgbájá ni wọ́n ń lé wọ́n dé o àwọn àbùdù dé o wọ́n dé o kò sí bá a ṣe bẹ́ẹ̀ ṣe bọ̀nà tí ò ní rùn gbẹ̀ ẹ̀dùn wọ́n ń pe ìsìláàmù lábì fúnra dáradó yẹ kẹ́ ẹ pa fún yín mọ́ àwọn ọmọ àlè tẹ́ ẹ kó síta ìdẹ́ ẹ̀ ní kí wọ́n máa lọ bó èbú kiri lọ́ndà comment section wọ́n ò tún nǹkan ṣe wọ́n ń ba nǹkan jẹ́ ni àwa máa tẹ̀ sí yín lójú ni ẹ̀yin ọmọ àbùdù ẹ jẹ́ kó rí yín pé o my page is not for abudu my page is not for abudu it's for Yoruba ọmọ ọkọ Yoruba my page is not for abudu o it's for only ọmọ Yorubas orí yín lọ pé kọ́pọ̀lọ́ yín ṣiṣẹ́ ẹ pè wọlé o torí mi ní pẹ́ round up ojú òní ti wà gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ojú òní ti yẹn bá mi subscribe sí YouTube channel mi ẹ̀yin tẹ́ bá rí program yín wò ẹ máa rí wò ní YouTube ẹ máa lọ download ẹ rí wò dáadáa ẹ ti gbọ́ ẹ máa rí wò dáadáa ojú òní ti ìpín tèmi nínú ayé ìpín re ni mo yàn èmi ò yàn pé aburú Olódùmarè tó ní mi tó mọ̀ mí tó dá mi mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi òun ló fún mi lọ́pọlọ ló fún mi ní làákàyè ṣe bẹ́ẹ̀ náà lẹ sọ pé kádàrá ń bẹ kádàrá mi òun ni mò ń bá yí lọ́wọ́ o tí mo bá ti fún ẹ lọ́wọ́ tìyẹ dandan ni kó yá fún mi lọ́wọ́ tèmi ẹ̀yin àfáà gbogbo ìlérí kọ̀ọ̀kọ̀ ìlérí asán gbogbo pẹ̀bẹ́pẹ̀bẹ́ àdábá kò lè fòjò lóru lè lọ ìlérí kọ̀ọ̀kọ̀ ìlérí asán gbogbo pẹ̀bẹ́pẹ̀bẹ́ àdábá kò lè fòjò lóru lè lọ ọ̀tá ilé o ọ̀tá àdúgbò ọ̀tá Fákànyìnsọ́lá ọ̀tá àdúgbò wọ́n tá fà sókè ẹ̀dẹ̀ yìí dọ́bọ̀rí ẹ̀ta fà sókè ẹ̀dẹ̀ yìí dọ́bọ̀rí àwọn àgbà wọ́n ń bẹ lẹ́yìn fún wa o àwọn Ọ̀ṣun wọ́n ń bẹ lẹ́yìn fún wa ẹ ò lè dìtẹ̀ irọ́ ńlá o ẹ ò lè ṣètẹ̀ irọ́ ńlá o ẹ ò lè sìnkú aláǹgbá o Ìfákànyìnsọ́lá mo forí mi balẹ̀ o aláwọ̀ sífìlántì ẹni o ẹ̀yin ẹ̀ ní dúró wò tán ọmọ ọkọ Yorùbá lèmi orí tèmi pé làákàyè mi ṣiṣẹ́ mo love ràn mi I love my tribe so ẹ̀yin tẹ́ ẹ bá wá tó o bá torí ẹdẹ tó o bá ti lọ bẹ ẹdẹ jẹ ìyàyọ̀ òònù ojú òní tiwa oníyanṣẹ́ ọlọ́bẹ̀ṣẹ́ àwa tá a jẹ́ akọ́ ìbínú ojú òní tiwa ire la máa rí mú o ẹ tún máa pàdé mi lọ́la lórí ètò ẹ máa pàdé mi lọ́la lórí ètò Olódùmarè ò ní sọ pé kù ló ń sọ̀rọ̀ àní kánjú kúsẹ̀ gbogbo ẹ̀dá tó bá sọ pé ká kú nǹkan bá ti rò sí wa máa jẹ́ tí wọ́n ní nítorí pé àwọn ò sọ pé kólókó má roko àní kólódò má rodò gbogbo ète yín lórí ti tèmi Fákànyìnsọ́lá Ọ̀ṣúnnìkẹ́ ẹ máa jábọ́ ni o ẹ ṣé mo dúpẹ́ call him Sonny Súnmi àbí Sonny ẹ wò ilé ìwé àgbàlẹ̀ mi lọ àfi sùúrù ẹ mọ̀ pé ìbò tiwa ti tàtijọ́ máa yàtọ̀ sí ti ìsìn àti ẹ̀dùpẹ́ fọ́dọ̀ tá àti ẹ̀ lè ka nǹkan tá a lè kọ nǹkan kalẹ̀ tó bá jólúwẹ̀ bá jẹ́ kùrúùtù ni yéè pa kùrúùtù ló máa wà lẹ́yìn àwọn pípù yẹn kùrúùtù ni àwọn míì dẹ̀wà tó yẹ pé wọ́n kàwé bọ̀ wọ́n ti mú wọn sọ́wọ́ wọ́n ti mú páàsì wọn sílẹ̀ a fi àsìkò yìí ṣe àdúrà fún ta lọ́lọ́run kó lódùmarè bá wa ṣọdé ìṣọ́lá àbọ̀ náà kó má kàkó lórí ẹ̀ ọmọ ọkọ Yorùbá ní adẹ̀ ti sọ fún yín pé gbogbo ẹ̀yin tó bá ṣe ẹ̀jẹ̀bù rẹ̀ àwọn olùgbẹ̀bẹ̀ àti bẹ̀yìn nítorí pé
òní ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀la ń dunnú ọlá ti gbàgbé wípé òun bọ̀ wá dáná o ẹ dákun ẹ má ṣe fẹ́ ní bọ́jọ̀ lájẹ́. à ń sọ fún yín pé tó bá dọ̀la ọmọ ta lọ́lọ́run lóbìnrin lọ́kùnrin ó lè fẹ́ mọ́kọ wálé ó lè fẹ́ múyàwó wálé tó bá jẹ́ yọ ọmọ ẹ̀yìn àáfàá ló lọ mú wá kí ló fẹ́ ṣẹlẹ̀ ọmọ àáfàá lọ́kùnrin lóbìnrin ẹ̀yin ògo Ìlọrin mò ń bá wí o tó bá dọ̀la táwọn ọmọ yín fẹ́ múyàwó wálé tó bá jọmọ ta lọ́lọ́run ló mú wálé kí la fẹ́ máa sọ ojú òní tiwa àdúrà wa gbà oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ akọ́ ìbínú o ire lójú owó ń rí ire lójú gbogbo a máa rí àní bá wọn náà já wàràwàrà gbogbo ibi tí wọ́n ti ń sunkún Olódùmarè bá wa bùtútù sí wọn ní ọkàn àní fojú sunkún ọmọ àní fojú sunkún ọkọ àní fojú sunkún aya àní fojú sunkún ara wa gbogbo ẹ̀dá tó bá sọ pé ó kú bí tí èmi Fákànyìnsọ́lá Ọ̀ṣun ní kẹfẹ́ gbà Olódùmarè tètè bá mi gbé iṣẹ́ tí wọn ò ní ṣe tán lé wọn lọ́wọ́ ní kíákíá gbogbo ẹ̀dá tó bá sọ pé bí mo ṣe nífẹ̀ẹ́ ràn mí yìí ó ń bí òun nínú Olódùmarè bá mi di ẹrù ńlá sínú ẹrù wọn kan máa ba yìí nítorí pé èmi ò rí tẹnìkan ro àwọ̀ sọ pé kólókó má roko àní kólódò má rodò gbogbo àwọn tó bá sọ pé ó kú bí tá a fẹ́ gbà àwọn ni Olódùmarè nìyẹn oorun ayọ̀ la máa sun o àwa àti yín à wà nínú alààyè lọ́la ni àní sínú òkú mo kí ẹbí ta lọ́lọ́run ẹ kú ìrọ́jú ìrọ́jú yín yẹn máa padà di ẹ̀rín ẹ ní fojú sunkún ọmọ yín pẹ̀lú àṣẹ Elédùmarè ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀ láhàólà wàlà kùwátà ilá abilà alẹ́ làzim ẹ̀yin àfáà ẹ fi Fákànyìnsọ́lá sílẹ̀ ẹ ti gbọ́ ire o ire kan.